Good morning, good afternoon, good evening, whenever you come across this video. How many of you remember this brother? This our lovely brother that won a Rabo shoot. Maybe you can still remember this. This our lovely brother. Please, I want you to listen to this voice note and this video. We really appreciate everyone that contributes on this journey, our Nigeria community, our Nigeria embassy, and most especially Yoruba community in Tripoli, Libya. I really commend you, and I really appreciate every one of you that supported us on this journey so far. And now our brother is going back home, and you are going to watch all this video and listen to this voice note, and so that you can know how everything goes. Thank you so much to all Yoruba community. We really appreciate, we really thank you for your effort, and for our honorable president, Mr. Jonathan. We really appreciate you, sir. More glory, more strength to you, sir. I want you to listen to this voice note. I don't want you to, come along with me to see how our lovely brother going back home this morning, early this morning. Thank you so much. Let's go and watch. Oòduà ni mí tọkàntara. Mo kí gbogbo wa, mo kí ògbólé apáta. Mo kí wa kú bójọjọ́ ṣe rí. Àkúṣẹ́ àná, àdẹ̀kú títẹ̀ nínà, àdẹ̀kú bí wẹ́dẹ̀ ní ìṣerí. Oòduà gbé wa àníṣe lásán lágbọ́ Ọlọ́run Ọba. Ẹ ṣé púpọ̀ gbogbolé. Orúkọ tèmi rí padà Mr. China, the PR of Yoruba community Tripoli, Libya. Mo ní ká kí o gbà pé lórí brother wa tí a tún send àwòrán wọn sílé yìí. Tẹ́ ẹ bá gbàgbé pa tí ń ṣe lórí ọ̀rọ̀ wọn láti jọ ìpọ́n lọ sí Nàìjíríà, but a dúpẹ́ fọ́lọ́run bá pé adájọ́ ọjọ́ pé àdẹ̀dájọ́ dé kú lọ́wọ́, àdájọ́ ní àrùn lọ́wọ́. A dúpẹ́ fọ́lọ́run bá pé èní 23 tá a sọ fún gbogbo ilé náà, òun ni èní náà ni wọ́n ń lọ. A máa sẹ́ndì fídíò wọn bá ṣe wà ní airport pẹ̀lú wọn, àtẹ̀mí Mr. PRO pẹ̀lú Vice President Yorùbá Community Mr. Adeomade tí wọ́n jẹ́ Yorùbá Community Vice President. So àjọ wà papọ̀ nínú airport báyìí ni. So wọn la ní ká sọ gbólé pé wọ́n ti ń lọ. Tí bàbá aṣèwà lẹ́nu ẹ̀, bàbá wà ní IOM hospital tó ń gba ìtọ́jú lọ́wọ́ lórúkọ àwa embassy àti Yorùbá community àti gbogbo ọmọ Yorùbá náà láti gbé wọn lọ síbẹ̀. Àdẹ̀káfà àsìkò sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé ẹ ṣé kúṣẹ́ àkó ànáwọ́ sí o. Àdẹ̀kí àwọn embassy wa náà, Mr. Johnson, ẹ ṣé gan, ẹ kú gbogbo wa, kò ní sún kò ní rẹ̀ yín o. Ẹ kú gbogbo support wa. Àkí bàbá ọba náà, àkí bàbá Oòduà, Mr. Jerry Akinyin o, gbogbo elders lápapọ̀ pátá Akinyin o. Adẹ̀ tún kí àwọn honorable president náà, Mr. Jonathan àti vice àti Mr. PR àti gbogbo executive pátá pé ẹ ṣé kú àṣeyọrí eléyìí o. Rere la máa bára wa ṣe o. Ẹ ṣé púpọ̀. Orúkọ tèmi padà Mr. Chani, PR of Yoruba community in Tripoli, Libya. Mo kí wa pé àkójọmọ́ o. A máa sẹ́ni fídíò brother sí ilé nìsín tí ó bọ́ àmàrí. Ẹ ṣé púpọ̀. Mighty Play TV, we give you the best. Lẹ́ẹ̀kan sí mo padà wọ́n ní brother wa brother Mighty ti ṣẹ́ lórí fídíò yìí tó bá ti dé ìkáwọ́ yín kẹ́ lè post ẹ̀ sí ilé brother Mighty àti ẹnikẹ́ni tó bá fẹ́ post ẹ̀ because ìkan dùnú là ń ṣe àdúpẹ́ pé kìkà gbọ́n wá sí tẹ́ òkú àgbọ̀n lọ sí mọ́ṣúárì àdáwòbànújẹ́ fún wọn. Àdúpẹ́ fọ́lọ́run bá pé wọ́n lọ lẹ́ àtàláfíà, àwọn náà lè ń wo ìtọ́ sí wà ní orí ìdúró. Àdúpẹ́ fọ́lọ́run ẹ kí ń sáì Libya àwọn ọmọ Libya. Ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, gbogbo àwọn tó dìde ràn lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ AG, mo dúpẹ́ lọ́wọ́ Naikash, mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dà bí mo dúpẹ́ lọ́wọ́, mo dúpẹ́ lọ́wọ́ ọmọ ológo, mo dúpẹ́ lọ́wọ́ ọmọ ológo, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gidigidi gan, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde ràn lọ́wọ́ àtàwọn tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ní náà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo. Àní dáwòbànújẹ́ fún wa. Àní tàbí gbé sáájú. Ìjẹ́ kí ẹnì kọ́kọ́ lápẹ́ Ọlọ́run, àní tàbí gbé sáájú. Bọ́dà alẹ́rí tí wọ́n ti ń lọ yẹn o. Follow am. So àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó ti wọ́n wájú tó ń lọ yẹn. Àdúpẹ́ fọ́lọ́run bá fún Mercy Journey o. Okay, bye bye. Jọ́sí wa. Jọ́sí wa. Okay, bye bye. Ó yá náà. So àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó ti lọ yẹn o. Ẹ ṣé pọ̀. Oòduà gbà o. Gbọ́dọ̀ kí lẹ rí lórí ọkọ yín tẹ̀lé sọ nípa ọkọ yín àti nípa nǹkan tẹ̀lé sọ nípa Yorùbá àti iṣẹ́ tí wọ́n ṣe fún ọkọ yín bó tẹ̀lé pọ́n ti lọ báyìí sójú ò máa ro yín báyìí. Ojú ń ro mí o.
kí lẹ rí sí ọ̀rọ̀ àwọn kan tí Yorùbá ti ṣe nípa ọ̀rọ̀ wọn kó tó di pé agbègbèsẹ̀ lórí nǹkan fi lọ báyìí àti ọpẹ́ ò lẹ́fẹ́ dúró rẹ̀ gbogbo ọmọ Nàìjíríà pápátá. nǹkan tí mo rí sí nǹkan tí àwọn Yorùbá tó ṣe fún wa ni pé wọ́n ṣe gan-an ni àwọn really drive wa gan-an ní agbára náà ojú àwọn gbé nǹkan lágbára náà wà pẹ̀lú ilé àti ọ̀nà oníkálukú láti hospital láti gbà tí ó ti wà lọ́spítù náà ti dìde fún ìrànlọ́wọ́ wa títí dé ní Ọlọ́run náà gbé gbogbo ẹrù ayé wọn lágbára Ọlọ́run ẹnìkọ̀ọ̀kan náà àbáwọn ìgbé lágbára. kí ni advice fún àwọn tí ẹ rí tó jẹ́ ọmọ Yorùbá nílùú tí wọ́n wò pé kí ló ń pè ní Yorùbá pọ̀ náà nígbà kí ni advice ẹ ní fún wọn. ẹ má bínú o but ọgbọ́n rí tèmi ṣe gbé advice tí mo ní fún wọn ní pé gbogbo ibi tí Yorùbá bá wà ká mọ fọwọ́sowọ́pọ̀ ká fira wa ṣe ọ̀kan because àǹfààní pọ̀ gidi gan ni nínú Yorùbá community Odùduwà àǹfààní pọ̀ gidi gan níbẹ̀ kò ń ṣe fún ti wàhálà àti ìdààmú nìkan àti fún nǹkan rere gan èèyàn lè bára èèyàn ṣe nǹkan rere lóríṣiríṣi so ìlú tíyàn bá wà country tíyàn bá wà ó di dandan bí èèyàn ní kó wà nínú gúrùpù Yorùbá community ó jẹ́ ìlú ibi tó ti wá àti wọn àǹfààní pọ̀ ń bẹ gan gidi àǹfààní pọ̀ bẹ. so láìsí àtúwí asán Bíbélì gan sọ wọn ní tí ò bá lẹ́gbẹ́ láyé kò ní ní lọ́rùn bá ṣe dùn mọ́ láwa yìí àti kúrò Nàìjíríà ń sọ tó dọ́ mẹ́ta nígbà tá a débí mi ò mọ rí ẹ̀rìn ní ibẹ̀ tí nígbà tó rí association tó jẹ́ Yorùbá kọ̀ọ̀kan ló dá ogun àpapọ̀ advice mi fún àwọn míì wà nínú yìí sọ pé wọ́n kàn wà lásán ni wọn ò ní kò dìgbà téèyàn bá ní ìṣòro nìkan tí ẹni tí bá ṣe wá sí ẹ bá ṣe ń dìde síra wa mo dẹ̀ gbàládùra pé àní fi aburú sán fúnra wa nígbà tí rí ayọ̀ bá wá dé àní fẹ́ẹ́ nìkan ṣe láti especially our Yorùbá community mo fi eléyìí ṣe advice fún gbogbo wa ẹ jẹ́ ká so wọ́pọ̀ àjò lè dùn kó dàbí ilé a máa padà sí Nàìjíríà bẹ̀tí ìlú tá a wà yìí ẹ jẹ́ ká sora wa papọ̀ fún ẹ̀yin kọ́tà ìfẹ́ fi ẹnu táǹbẹ́lú Yorùbá community mi ò regret pé mo wà ní Yorùbá community mi ò dẹ̀ mọ̀ pé gbogbo wa náà à ní regret nígbà tó bá tó time tí a máa padà sílé Olúwa ọ̀rùn ká di aláàbọ̀ra sọmọ dúpẹ́ lọ́wọ́ yìí. ok ya kẹtẹkẹ. kí gbogbo ilé àtọ̀nà ẹ ṣe o ilé àtọ̀nà oníkálukú náà á dì í lágbára wàhálà kéré òkòbí kò ní jẹ́ ìpínyàn wọn ní gbó ẹnikẹ́ni mọ́lẹ̀ sínú ìlú lágbára Ọlọ́run wọn dẹ̀ ní gbòkó ẹnikẹ́ni lọ sílé àdéhùn fi àìsàn àbí wàhálà àbí ìdààmú lọ sílé lágbára Ọlọ́run gbogbo wàhálà tá à ń ṣe nínú ìlú yìí sísàkósókè sàkósódò wa ìfọkànbalẹ̀ ara òun la mọ̀ fi jẹ gbogbo lágbára Ọlọ́run ṣe àdúpẹ́ ohun ìyàwó bọ́dà tó lọ nílẹ̀ gbọ́n yẹn Mr. Ọlálẹ́kan adúpẹ́ fọlọ́run bá ẹ ṣe púpọ̀ òun tó náwó ní tẹ́tí wọn kò ní tán lágbọ́n náà bá ní dáwọ́ bá ń jẹ́ fún ìkọ̀kọ́ olùkọ́ alágbára náà bá adúpẹ́ pé a sì wọ́n wá sí airport tó ń lọ nílẹ̀ àtàlàfíà a sì wọ́n lọ sí mọ́ṣúárì a dẹ̀ sì wọ́n lọ sí tẹ́òkù ó jẹ́ dùnú fáwọn àdọ̀tà jẹ́ Yorùbá community ẹ ṣe púpọ̀ a kí àwọn national president Mr. Olú Jonathan àti ọ̀rẹ́ Mr. Ọlá Ọmọọlá tó jẹ́ àwọn Adéọmọdé sọ́ọ̀rì tó jẹ́ àwọn vice president Yorùbá community àti mi tí mo jẹ́ Mr. Pierre Mr. China mo kí gbogbo àwọn ọmọdé kí owó kú Libya pápátá tó jẹ́ inside Libya gbogbo àni mo kí o pé ẹ ṣe púpọ̀ ikú wà lọ́wọ́ sí o lágbọ́lọ́mùbá nífẹ̀lẹ́ sàn fúnra wa o gbogbo ohun tí a dáwọ́lé lágbọ́lọ́mùbá a bọ́ sí ibi ẹgbẹ́ bá a ṣe fẹ́ àdẹ̀ ní fún wọn ní fún pẹ̀lú ọmọ ṣẹ́ sílẹ̀ gbogbo wa ẹ ṣe a wà ní international Mitiga airport ní Tripoli Libya bíbáyìí bọ́dà wa tí wọ́n yìn níbọn níjọ́ kìíní àná àdúpẹ́ fọlọ́ máa ń pè wọ́n ti lọ sí nígbà òògùn àgbà pẹ̀lú bọ́dà kì í ṣe orúkọ tèmi padà Mr. Chana the proud of Yorùbá community ire o tó dàbọ̀.